ọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti tẹ bandit mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Ọlọ́run mà ṣeun. Ẹ̀yin èèyàn ṣe rántí fọ́nrán yìí. Ẹ wo fọ́nrán tẹ̀ ń wò yìí. Níbi tí àwọn bandit ti jí màmá kan gbé. Màmá yẹn ń lọ òun àtọmọ ẹ̀ nípínlẹ̀ Ondo ní agbègbè kan tí wọ́n ń pè ní Ọ̀dà tó súnmọ́ Àkúrẹ́ dáadáa. Wọ́n ní màmá yẹn ó ń lọ síbi iṣẹ́ láàárọ̀ kùtù hàì. Tẹ́ ò bá gbàgbé ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní ọjọ́ kẹfà oṣù kẹta ọdún 2026 tàwánú rẹ̀ náà ni nínú oṣù yìí náà ni ìṣẹ̀lẹ̀ yẹn ló wáyé ní ìpínlẹ̀ Ondo ní agbègbè kan tó ń pè ní Ọ̀dà nílùú Àkúrẹ́. Ọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ó ti tẹ̀ wọ́n o. Bẹ́ẹ̀ ni màá yí fọ́nrán yẹn sókè nísìn tẹ́ ẹ farabalẹ̀ gbọ́ nǹkan tí àwọn tó ń play kínní nínú CCTV footages yẹn àwọn tó ń play ẹ̀ jáde. Ẹ wo bọ́n ṣe bọ̀n báàgì màmá yẹn. Kò wá kí ṣe màmá yẹn nìkan ni wọ́n jí gbé lọ́jọ́ tá à ń sọ yìí, àti màmá yẹn àtàwọn méjì míì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n jí gbé. Ẹ jẹ́ ká gbóṣùbà káre fún àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ondo fún iṣẹ́ ribiribi, iṣẹ́ takuntakun tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ yìí, pàápàá jùlọ lórí eléyìí. Wọ́n ṣe àṣeyọrí tó dáa lábẹ́ ìṣàkóso Commissioner of Police Adébọ̀wálé Lawal. Bàbá yẹn wọ́n ṣe dáadáa. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn kidnapping unit wọn tí wọ́n ránṣẹ́ wọ́n jíṣẹ́ yẹn bó ṣe tó àti bó ti ṣe yẹ. Ẹ bá ń gbóṣùbà káre fún wọn. Torí bàbá yẹn ẹni tó bá yínníyínní kẹ́ni ó ṣe míì bàbá rẹ̀ kú ni. Ẹni tó bá ṣe dáadáa ó yẹ ká máa gbóríyìn ńlá fún wọn. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ondo wọ́n ṣe dáadáa lórí eléyìí. Èmi wá ti mọ̀ tìmí o, àmọ́ lórí eléyìí o wọ́n perform excellently ni. Bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́ ò bá gbàgbé lọ́jọ́ kẹfà oṣù kẹta ọdún 2026 ní ìsìnkú àwọn alọ́tàkó ló ń kígbe àwọn ajínigbé gbowó lọ́wọ́ ẹni ni wọ́n gbá màmá ẹ̀ mú àtàwọn méjì kan Tósìn Adésídà Adéníran Adéṣuyì àti Adéwùmí Adéwùsì. Àwọn mẹ́ta yìí ni wọ́n jí gbé lọ́jọ́ tá à ń sọ yìí. The same day ni wọ́n kidnap wọn tí wọ́n sì gbé gbogbo wọn wọnú igbó lọ. Àmọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ondo wọ́n gbé ìgbésẹ̀ tó yanrantí lórí ọ̀rọ̀ yìí torí pé kí ni fọ́nrán tẹ̀ ń wò yìí fọ́nrán yẹn ó já aran káàkiri ó rìn gan lákòókò gbà yẹn tó jẹ́ pé a lot of people fẹ́ wò ó pé ibo lọ̀rọ̀ ẹ fẹ́ já sí, bó nìyẹn ṣe máa lọ lé, bó nìyẹn ṣe máa lọ bí iṣẹ́ láàárọ̀ kùtùkùtù táwọn ajínigbé ó sì wá gbèyàn tí wọ́n sì gbèyàn lọ bá yẹn títorí pé fídíò yẹn ó go viral gan. Àwọn ọlọ́pàá yẹn wọ́n ṣiṣẹ́ dáadáa láti dájú pé wọ́n convince àwọn aráàlú pé ìṣẹ̀lẹ̀ eléyìí o kò kí ń ṣe ìpínlẹ̀ Ondo nírú nǹkan báyìí ó ti máa ṣẹlẹ̀. Wọ́n sì fẹ́ rí i dájú pé wọ́n tọwọ́ àwọn agbésùmọ̀mí yìí wọ́n tọwọ́ wọn bọ́ṣọ́ kó sì fojú wọn kó fi dánrin. Ẹ wo àwọn mẹ́ta nínú àwọn agbésùmọ̀mí yìí ni àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Ondo State Police Command ni wọ́n ti gbé o. Kódà ẹni tó jẹ́ alukoro ọlọ́pàá ẹ̀yìn Public Relation Officer tí ń bẹ ní ìpínlẹ̀ Ondo DSP Àbáyọ̀mí Jímọ̀ ó sọ̀rọ̀ sókè wípé sìnkún àwọn ọlọ́pàá ti gbá wọn mú o. Bẹ́ẹ̀ sì ni wọ́n ti fẹ́ àárẹ̀ wọn, wọ́n fẹ́ gbé gbogbo àwọn mẹ́ta yìí wọ́n fẹ́ gbé wọn lọ sílé ẹjọ́ láti lọ́ọ́ fojú winá òfin. Nínú àwọn mẹ́ta tí wọ́n gbá mú yìí Muhammed Koro, Muhammed Usman, Musa Alhaji. Àwọn mẹ́ta yìí ni wọ́n sọ wípé wọ́n ti jí gbé. Koro yẹn 27 years ni, ìkejì ẹ̀wẹ̀ ńkọ́ 30 years of age, 23 years. Wọ́n nígbà tí wọ́n lọ bá àwọn tó ní CCTV camera tó capture àwọn people yẹn, àwọn ọlọ́pàá gba gbogbo CCTV yẹn, wọ́n wá farabalẹ̀ wojú wọn dáadáa, wọ́n sì monitor wọn, wọ́n sì bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yẹn. Wọ́n gbé ìgbésẹ̀ tó yanrantí lórí ọ̀rọ̀ yẹn láti rí dájú pé sìnkú àwọn ọlọ́pàá tẹ gbogbo àwọn agbésùmọ̀mí. Kò tún wá tán síbẹ̀ o, wọ́n ní gbogbo àwọn mẹ́ta tó ń gbámú yìí pé wọ́n ti lọ́ wọ́n ń fún wọ́n fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò pé wọ́n ti jábọ́, wọ́n ti ré bọ́ gbogbo agbègbè ibi àwọn yòókù wọn tí wọ́n wà pátápátá ni wọ́n ti tọ́ka sí táwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ondo sì ti ṣe tán láti ṣe kíni láti kan lùgbó láti lọ wá gbogbo àwọn tó kù yẹn láti lọ wá gbogbo wọn jáde. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ẹ̀yin yẹn wá àwọn ọ̀daràn tẹ́ ń wò yìí wọ́n ń bẹ ní àkàtà àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ondo. Ẹ̀yin èèyàn kó má dàbí ẹni pé mo kàn ń ṣe àròsọ ọ̀rọ̀ ẹ jẹ́ n ka díẹ̀ fún yín ní nǹkan táwọn ìwé ìròyìn The Punch
tí wọ́n tún punch jáde lọ́sàn-án yìí ó ní the Ondo State Police Command has arrested 3 suspects and rescued 3 victims in the connection with an alleged kidnapping incident captured on CCTV camera in the Oda area of Akure, the state capital of Ondo State. Wọ́n ní the incident which occurred around March 6 ọjọ́ kẹfà oṣù kẹta ọdún 2026 has shown a woman being forcibly dragged away by the armed assailants in front of a young child who was left crying near the residence gate. Tẹ́ bá wo fídíò yẹn dáadáa ẹ rí i pé wọ́n kidnap ọmọ kékeré yẹn torí ọmọ kékeré yẹn sáré sá kúrò lọ́dọ̀ ìyá ìgbà tó ti ráwọn tó gbébọn dání ọmọ yẹn sáré sá lọ síbi tí géètì yẹn wà. Ẹ wo fídíò yẹn dáadáa ẹ máa wò báyẹn ẹ rí i pé ọmọ yẹn sáré jáwọ́ kúrò lọ́dọ̀ ìyá ẹ̀ ó sì sáré lọ sápamọ́ sẹ́nu géètì kan. Àwọn kidnapper yẹn tí wọ́n gbébọn dání AK-47 bẹ lọ́wọ́ gbogbo wọn àwọn olópadà grab ìyá yẹn tí wọ́n sì mú ìyá yẹn lọ kò wá kéṣe ìyá yẹn nìkan ni wọ́n mú lọ láàárọ̀ ọjọ́ yẹn àmọ́ gẹ́gẹ́ bí nǹkan tí CCTV camera yẹn gbé jáde màmá yẹn nìkan la rí inú fídíò yìí pé wọ́n gbé lọ. Ẹ rí pé orílẹ̀-èdè Nàìjíríà ó léwu gan ṣá. Àwọn tó ránkẹ̀ ní number 4 ìlú tó léwu jù lágbàáyé ẹ rí pé wọ́n parọ́ kíyàn jí láàárọ̀ kùtùkùtù tó ń lọ síbi iṣẹ́ òòjọ́ rẹ̀ nítorí Ọlọ́run láì pààyàn láì jíyàn gbé láì báyàn jà òun lọ síbi iṣẹ́ òòjọ́ ẹ láàárọ̀ kùtùkùtù. Gbogbo nǹkan báyọ̀ kí n ṣe láyé ìgbà kan àmọ́ Nàìjíríà ti dojú míì. Màmá yẹn lọ síbi iṣẹ́ láàárọ̀ kùtùkùtù àwọn agbébọn sì wá ká mọ́ ojú ọ̀nà níbi tó ti lọ síbi iṣẹ́ wọ́n dẹ̀ kidnap ẹ̀ just like that. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti kidnap báyẹn tó jẹ́ pé wọ́n ti pa wọ́n dànù nípa àfọnáfọ́nsú. Ọlọ́run kan lẹ́mìí eléyìí lò làwọn bandits yẹn ò ṣe pa táwọn ọlọ́pàá tó padà fi rí wọn mú tó lè dóòlà ẹ̀mí gbogbo àwọn tí ń bẹ lọ́dọ̀ àwọn afẹ̀míṣòfò yẹn. One of the videos sparked the widespread outrage and highlighted security concern in urban neighborhood despite the presence of the surveillance camera. In a press statement issued on Sunday, lónìí ni o, the state police public relations officer, DSP Abayomi Jimoh, ó sọ̀rọ̀ sókè, said the command under the leadership of the Commissioner of Police, Adebowale Lawal, acted after the CCTV footage and abducted circulated on social media. Acting on the credible intelligence and investigated late driving from the footage, operative of the command anti-kidnapping squad carried out targeted operation which led to the arrest of one of the suspects. During interrogation, the suspect provided useful information that led to the subsequent arrest of the 2 others. Ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ gbámú yẹn òun ló tọ́ka sáwọn méjì tó kù wípé àwọn rèé o òun nìkan kọ́ ni kí wọ́n mú o pa àwọn jọ ṣiṣẹ́ yẹn ni. Ṣé ń gbọ́ báyẹn? 2 other accomplices believed to have played active role in the incident and who were also captured in the CCTV camera footage. Preliminary investigation revealed that the suspect played various roles in the commissions of the alleged kidnapping. Gbogbo àtúntò náà ni wípé sìnkún àwọn ọlọ́pàá ó ti tẹ àwọn ọ̀daràn 3 tí wọ́n kidnap àwọn èèyàn ní àárọ̀ ọjọ́ yẹn pàápàá jùlọ màmá taari tí ọmọ jábọ́ ní ọwọ́ rẹ̀ yẹn. Ẹ̀yin èèyàn bó lè ṣe rí lè sí ẹ rí i pé orílẹ̀-èdè Nàìjíríà báyìí ó ti léwu. Ẹ̀yin tẹ́ ń bẹ lókè òkun Ọlọ́run ti bẹ́yìn ṣe ń tiyín ẹ máa fàdúrà ràn àwọn tá à ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà ẹ máa fàdúrà ràn wá lọ́wọ́ torí àwọn bandits yìí wọ́n ti yí gbogbo orílẹ̀-èdè Nàìjíríà yìí wọ́n ti yí epo àfàìmọ̀ kó má padà gbọ́ orílẹ̀-èdè yìí kù lọ́wọ́ àwọn tó ní. Torí nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní jiyàn gbé tí wọ́n ń ṣe bí ọba tipa àwọn ìjọba wọ̀ sí tí ì ká wọn ẹ rí i pé wàhálà ńlá ó ti dé báyìí lórílẹ̀-èdè Nàìjíríà kọ́lọ̀ máa ṣaláàbò ẹ̀ lórí gbogbo wa o ẹni bà ló mọ̀ o nǹkan burúkú ò ní bà wá o ẹ bá ń ṣàmì àdúrà kẹsì bá ń gbé tọ àdúrà mi àní rí jù báyìí lọ lórí ilé tí a mú wá fún yín lónìí bó bá tó ṣe ń lọ gbogbo ẹ̀ pátá náà lẹ́ẹ̀ máa láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn gbogbo ẹ̀yin tó yẹ pé ẹ̀ ń ṣe alábàápàdé ìkànnì fúngbà àkọ́kọ́ tẹ́ ò tí ì follow wa abẹ́ ò tí ì subscribe ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bell ni wọ́n ń pè òun gangan ní ó máa ta yín lólobó ní gbogbo ìgbàkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí ìlà yìí Àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹyẹlé gbéra ńlẹ̀ Àdàbà a tún ti fò fẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. agbe ní gbére pàdé olókun àlùkò ní gbére pàdé ọlọ́sà
odídẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédé, ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le, ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí, ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa, ìwọ tátọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ, ìwọ ọkùnrin tára rẹ̀ ò le, ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde, ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé, ìwọ ọkùnrin tó ń retí ọmọ, ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó, ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.